ẹ wo fídíò tí mo fi hàn yìí lójú amóhùnmáwòrán, ẹ wo fídíò yìí, ọ̀rọ̀ ń bọ̀ lórí fídíò yìí o. Saka Nollywood Yorùbá actor wọ́n máa àtàkì ẹ̀ o, àwọn unknown gunmen, àwọn agbénipa wọ́n máa àtàkì ẹ̀ o. Kí ni tó ṣẹlẹ̀ nílé Saka? Mo fẹ́ fi yé yín, mo fẹ́ fi dá yín lójú wípé àwọn kọ̀ọ̀kan nínú àwọn Yorùbá actors yìí wọ́n máa ti ń jáde o wípé àwọn support olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Ẹ̀yin ọmọ Yorùbá, nínú fídíò yìí ẹ máa tẹ̀lé mi ká lọ, ẹ gbọ́ ọ̀rọ̀ ẹ dẹ̀ gbọ́n wìrìwìrì. Yorùbá actor kan náà tún wà tí mo fẹ́ ká tún sọ̀rọ̀ ẹ̀. Saka ni wọ́n ń porúkọ ẹ̀, kò sẹ́ni tí ò mọ Saka. Àwọn unknown gunmen tí wọ́n da nǹkan bojú wọ́n wá àtáàkì Saka nínú ilé. Nollywood actor Yorùbá wa yìí ni, kò sẹ́ni tí ò mọ Saka. Wọ́n tún gbé POS dání, wọ́n ń dìmáàndì owó, wọ́n ní kó máa tẹ pin ní báǹkì ẹ̀ síbẹ̀, wọ́n fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀. Gbogbo láptọ̀pù ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n kó, gbogbo nǹkan tó wà nínú ẹ̀ tó fi mọ owó, tó fi mọ gbogbo tó wà nínú ẹ̀ ni wọ́n kó lọ. Ó ti ń sún, ó ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tó ń sún, ó ń sún wá sókè, ó ń sún wá sókè. La ṣe ń pariwo fún yín pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ sì dúró lórí wá Nàìjíríà wípé Nàìjíríà náà ni kó ṣáà wà nítorí pé ẹ̀ ń jẹun lọ́ndà àwọn olóṣèlú. Mo fẹ́ fi yé yín wípé ó ti ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ó ń sún bọ̀ náà ni, ó ń sún bọ̀ wá sẹ́kọ̀ọ́, ó ti sún wá sí Ìbàdàn, wọ́n ti ń fi mikra, wọ́n ti fi ń gbèyàn nílùú Ìbàdàn. Bẹ́ẹ̀ náà ó tún sún, ó ń sún bọ̀ lẹ́kọ̀ọ́ nìyẹn. Àwọn Àbújá wọ́n ti ń fìlì ẹ̀ báyìí. Ẹ̀yin ará Ìbàdàn, ẹ̀yin ará Ọ̀yọ́ state, àwọn Fúlàní agbénipa tún ti wọ̀lú Ìbàdàn. Ìròyìn tí mo tún mú wá fún yín nìyẹn, àwọn Fúlàní agbénipa wọ́n ti wọ̀lú Ìbàdàn. Mikra ni wọ́n tún ń lò, mikra òun ni wọ́n ń lò. Ìwọ tó o bá wọ mikra máa fura nílùú Ìbàdàn. Kì í ṣe pé ìgbèríko ni wọ́n wà mọ́ nísìn, wọ́n ti ń sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, wọ́n ti ń sún wá sínú Ìbàdàn tó jẹ́ city, wọ́n ń bọ̀ nílùú Èkó nìyẹn. Ọgbọ́n tí wọ́n ń dá nìbàdàn nísìn ni pé wọ́n ń lo mikra, wọ́n fi ń gbé àwọn èèyàn. Ìwọ tó bá wọnú mọ́tò, mo fẹ́ kó máa fura pẹ̀lú àwọn tó bá wọ mọ́tò, máa fura. Tó o bá fura, omi á tẹ̀yìnbọ̀gbìn ẹ̀ lẹ́nu o. In tí wọ́n lò ní ìlú Ìbàdàn ní láti pariwo ẹ̀ bọ́ta kí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn kẹ́ ẹ fura wípé mikra, taxi mikra òun ni wọ́n tún lò láti fi gbé èèyàn nílùú Ìbàdàn báyìí. Ìyẹn báyẹn náà àwògedengbe. Inú mi ti ẹ̀ dùn wípé lẹ́nu bí ọjọ́ bíi mẹ́ta yìí, arákùnrin kan tó jẹ́ pé Nollywood actor ni, ó ń ṣiṣẹ́ takuntakun, ó ń ṣe gudugudu méje yàyà mẹ́fà láàrin àwọn òṣèré ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ń ṣe eré Yorùbá nílẹ̀ Yorùbá. Arákùnrin tí mò ń sọ yìí, ó ń ṣe iṣẹ́ takuntakun. Orúkọ arákùnrin yìí ni wọ́n ń pè ní Sokoti alágbẹ̀dẹ ọ̀run. Arákùnrin Sokoti yìí, nínú fídíò mi tí mo ṣe láàrin bíi ọjọ́ bíi mẹ́ta mẹ́rin, mo sọ̀rọ̀ nípa ẹ̀ wípé Sokoti ń ṣe gudugudu méje lórí ọ̀rọ̀ Yorùbá Republic, Yorùbá Nation wa yìí. Ó dẹ̀ ń fi yé wa wípé ká má rò wípé àwọn kan nínú Nollywood tó jẹ́ Yorùbá tí wọ́n fọwọ́ sí Yorùbá Nation, tá a rò pé bí àwọn bíi Ọ̀gá Bello, àwọn bíi Jídé Babs ni, àwọn bíi Kúrá ni, àwọn bíi Ògògó ni, pé àwọn kan tún wà tó jẹ́ pé nínú Yorùbá film industry yìí tó jẹ́ pé wọ́n fi gbogbo ara tọkàntọkàn wọ́n fi gba Yorùbá Nation. Irú wọn ni bàbá wa Abija. Bàbá wa Abija gan tún fọwọ́ sí, ó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá Nation wípé òun ò lè kẹ̀yìn sí ọ̀rọ̀ Yorùbá Nation torí pé òun tẹ̀lé tí olóyè Sunday Igboho ń jà fún. Bẹ́ẹ̀ ni bàbá wa Dìgbòlùgà, ẹni tí wọ́n ń pè ní Ọláwálé yìí wọ́n ń pè ní Dìgbòlùjà, kò sẹ́ni tí ò mọ Dìgbòlùjà. Òun kan tún sọ̀rọ̀, ó ní wípé òun ò mọ nǹkan tí wọ́n ń pè ní nation. Ó ní ìlú tó jẹ́ wípé wọ́n sọ the same language, the same culture, tó jẹ́ pé even dressing wọn ó dọ́gba. Ló mọ̀ tí wọ́n ń pè ní country. Kí ni ìbáṣepọ̀ àwa Fúlàní àtàwọn Yíbò? Kí ni ìbáṣepọ̀? Kí ló fi jọra wọn? Èdè la fẹ́ sọ ni o, ìmúrasí la fẹ́ sọ ni o. Sokoti alágbẹ̀dẹ ọ̀run yìí ó ń jẹ́ kó yé wa wípé àwọn kọ̀ọ̀kan nínú àwọn Yorùbá yìí wọ́n fọwọ́ sí, tí wọ́n dẹ̀ ń jẹ́ kó yé wa wípé àwọn dúró gbẹngbẹn lẹ́yìn olóyè Sunday Igboho. Èmi ò ní blame àwọn, àbí àní bẹnu àtẹ́lu, àní bu ẹnìkankan nínú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ń ṣeré Yorùbá bí àwọn Jídé Kòsọ́kọ́, Ọ̀gá Bello ní Kúrá ni, tàbí Ògògó, tàbí Ọláìyá. Àní bú wọn nítorí pé wọ́n fara súnmọ́ olóṣèlú. Gbogbo àwọn bàbá wa
tí wọ́n jẹ́ pé àgbà olóṣèlú ni wọ́n, àwọn tí mo dárúkọ sẹ́yìn yìí wọ́n fara pẹ́, wọ́n súnmọ́ra wọn ju àwọn míì tó jọ ṣe Yorùbá lọ, Yorùbá theatre industry tí wọ́n ṣe, wọ́n súnmọ́ wọn jù bẹ́ẹ̀ lọ ní ẹ̀ ṣe lè rí wọn kán jáde wípé àwọn support Yorùbá nation. Ṣùgbọ́n a lu àwọn èèyàn kan, a lù wọ́n lọ́gọ̀ọ́ ẹnu wípé wọ́n tiẹ̀ ní boldness, wọ́n ní àyà láti jáde wípé àwọn support mission olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ. Bàbá wa dìgbòlùjà, bàbá wa Abìjà àti Sokoti alágbẹ̀dẹ ọ̀run pẹ̀ láwọn tó kù tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn support Yorùbá nation, a lù yín lọ́gẹ̀ẹ́nu wípé ẹ kú iṣẹ́, ẹ kú ìfọ̀mọ ènìyàn ṣe. Ìyẹn bẹ́yàn Àwògedengbe a máa sọ fún yín wípé àwọn Fúlàní agbénipa terrorist yìí wọ́n ti gba Nàìjíríà kan. Gọ́fúnà Kaduna State ó ń sọ wípé kò ní sí election nílùú Kaduna. Ẹni ìṣàwò kí ló fà á? Ṣe bóun gangan ló ń sọ̀rọ̀ nípa olóyè Sunday Igboho, ló ń sọ pé àwọn Yorùbá activists àbáwọn Igbo tí wọ́n agitate fún Biafra páwọn ló ń da Nàìjíríà rú. Wọ́n ti fọwọ́ bo àwọn terrorist yìí, wọ́n ti fọwọ́ bò wọ́n láti bí ọdún méje, wọ́n ti bò wọ́n ní ìsìn àṣírí wọ́n ti wá tú, kò síbi tí wọ́n fẹ́ bò wọ́n, ó ti dé ọ̀fun wọn. Ó wá sọ wípé àwọn terrorist ní Kaduna wọn ò ní fún àwọn ní ààyè láti dìbò nílùú Kaduna. Àsìkò tó yẹ kán ti jà láti ìbẹ̀rẹ̀ tẹ́nà APC, tó yẹ kán ti jà, tó yẹ kán ti fight Boko Haram àbí fight àwọn bandit gẹ́gẹ́ bí ìlérí tí Muhammadu Buhari olórí orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe fún wa ní 2015 wípé tóun bá gbórí àléfà lẹ́nu ọdún kan òun á pa gbogbo Boko Haram àbáwọn bandit, òun á pa wọn rẹ́, tá à ní gbórúkọ wọn mọ́ nílẹ̀ Yorùbá bí ní Nàìjíríà. Ṣùgbọ́n ìrọlọ́pàá fún wa, ọdún kẹjọ là ń bá lọ yìí, bọ́dún keje ti kọjá là ń bá lọ yìí, wọ́n ti wá gbé rẹ̀ débi wípé ìka kan wọ̀ wọ́n dì mọ́. Nàìjíríà má mọ̀ yá jẹ́ o, ọmọ Yorùbá má mọ̀ yá jẹ́ o, ìyá ti di mọ́líkì. Mo lè sọ fún wípé tó ṣẹlẹ̀ ní Sierra Leone tó jẹ́ pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ń protest, wọ́n fẹ̀ ẹ̀hónú wọn hàn wípé ìjọba Sierra Leone wọ́n fi ìyà jẹ àwọn. Ṣé irú ẹ̀ lè ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Tó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà? Nítorí pé àwọn Nàìjíríà a mọ nǹkan mú mọ́ra, tó ń bá ní kerosene tí wọ́n á bọ́ sórí sawdust, wọ́n á bọ́ sórí èédú, wọ́n á bọ́ sórí igi, oníkálukú mọ̀ bọ́ ṣe máa improvise. Nàìjíríà wọ́n mọ̀ bọ́ ṣe improvise. Mo ṣe sọ wípé ṣé irú eléyìí lè ṣẹlẹ̀? Ihun tó ṣẹlẹ̀ ní Sierra Leone tẹ́ rí picture ẹ̀ tí táwọn èèyàn bẹ̀rẹ̀ sí tí wọ́n ń sun nǹkan, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń ba nǹkan jẹ́, tó ń fi ẹ̀hónú wọn hàn, ṣó lè ṣẹlẹ̀ ní Nàìjíríà? Nítorí pé àwọn ọmọ Nàìjíríà, mo gbé dànsákì fún yín nínú ìyà jíjẹ, àwọn ìyà ti di mọ́líkì. Mo ṣe sọ wípé ṣé irú eléyìí lè ṣẹlẹ̀? Ihun tó ṣẹlẹ̀ ní Sierra Leone kò ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwa ń rọ̀ yín ni wípé àwọn sì dúró lórí ọ̀rọ̀ wa wípé Yorùbá Republic yìí a máa farabalẹ̀ gbani, kò ní sógun ìtàjẹ̀sílẹ̀ nílẹ̀ Yorùbá, a máa farabalẹ̀ lọ ni, tí mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn ọba pátápátá lọ́ sì ń bọ̀ wá darapọ̀ mọ́ ẹgbẹ́ Yorùbá Republic, Yorùbá nation. Ìyẹn báyẹn náà Àwògedengbe. Ihun tí mo wá fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí ni wípé ǹjẹ́ ó pọn dandan fún ẹni tí ó ń ṣe fídíò yìí? Ẹ kọ́kọ́ wo fídíò yìí ná kí n tó máa tẹ̀síwájú ọ̀rọ̀ mi. Láàárọ̀ ìbáyìí àwọn OPC pẹ̀lú ọlọ́pàá Àmọ̀tẹ́kùn, àwọn la gbọ́ pé ìgbàgbọ́ information yìí pé àwọn Fúlàní fẹ́ wá jí àwọn èyìnbó gbé ní ibi tí àwọn Dangote ti ń fọ́ àpáta ní Ìjẹ̀bú Igbó. Àwọn ọmọ OPC dẹ̀ ti gbọ́ information yẹn látàná, tó ti kárí ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń rí báyìí, àmì ọlọ́pàá gbogbo wọn náà wà ń bí báyìí láti lè lọ sí ibi tí wọ́n sá pamọ́ sí. Gbogbo eléyìí báyìí sìn látòrí àwọn ọmọ ẹgbẹ́ Oòduà ní information náà ti kárí, léyìí tó jẹ́ pé àgbowó lọ́wọ́ ẹnikẹ́ni nínú wọn, ṣùgbọ́n àwa ń ṣe tiwa láti lè jẹ́ kí ààbò wà ní àárín ìlú. So gbogbo ẹni tó ń sọ̀sọ́kúsọ pé Gani Adams ò ṣiṣẹ́, ó yẹ kẹ́ ti lè rí báyìí o pé iṣẹ́ wa kò dìgbà tá a bá ṣe ń polongo pé à ń lọ bì kan ká tó lọ. Àwọn ọlọ́pàá lẹ́yìn rí mọ́tò wọn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọmọ ẹgbẹ́ Oòduà àti fìjìláńtẹ́ Àmọ̀tẹ́kùn, òun ni gbogbo eléyìí ṣe bọ́ sí. A sì dúpẹ́ pé
àti gbọ́ pé wọ́n jí ẹni náà gbé, ṣùgbọ́n iṣẹ́ náà ń lọ báyìí láti lè mọ gbogbo. ṣé ẹ ti gbóhùn arákùnrin tó ń sọ̀rọ̀ tó ń polówó tó ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ sọ wípé àwọn OPC ò ṣiṣẹ́, àbí olóyè Ìbà Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò fún gbogbo ilẹ̀ Yorùbá wípé kò ṣiṣẹ́? òun ló ṣe ń ṣe fídíò yìí kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́rí wípé ààrẹ Ìbà Gani Adams ó ń ṣiṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n mo fẹ́ kó yé yín wípé wọ́n ní àwọn OPC pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn pẹ̀lú àwọn ọlọ́pàá ni wọ́n lọ sí ibi tí Dangote tí iléeṣẹ́ rẹ̀ wà, látàrí pé wọ́n gbọ́ wípé àwọn Fúlàní X-Men, àwọn Fúlàní agbénipa, wọ́n fẹ́ wá gbé àwọn òyìnbó tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀. ìròyìn ni wọ́n gbọ́ tí wọ́n fi dìde tí wọ́n fi lọ síbẹ̀ láti lọ ṣe aláàbò fún wọn níbẹ̀. ṣùgbọ́n mo fẹ́ kó yé yín gbogbo ọmọ Yorùbá wípé ṣé ó yẹ kí arákùnrin yìí kó yẹ kó máa ṣe ìpolówó ọjà? ṣé ó yẹ kó máa fi hàn gbogbo ọmọ Yorùbá wípé àwọn OPC àbí àwọn àmọ̀tẹ́kùn wọ́n ń ṣiṣẹ́? mo mọ̀ wípé iṣẹ́ yìí ò lè ṣẹ̀yìn àwọn OPC. wọ́n fẹ́ kárí wípé Ìbà Gani Adams ó ń ṣiṣẹ́ takuntakun nílẹ̀ Yorùbá. ṣùgbọ́n ṣé ó ṣe dandan, ṣé ó pa dandan kí wọ́n ṣe fídíò yìí lásìkò yìí nígbà tí wọ́n ti kárí iṣẹ́ operation tí wọ́n lọ ṣe, wọ́n ti kárí ẹ̀ jáde successfully? àbí kí wọ́n apprehend àwọn Fúlàní X-Men, àwọn Fúlàní terrorist yìí, ṣé wọ́n ti apprehend wọn kó tó di pé wọ́n ṣe fídíò yìí? fídíò yìí ò ní meaning, ẹni kì í ṣáàwó. fídíò tó gbé síta yìí tí gbogbo èèyàn ti rí, ṣáwọn Fúlàní àbí àwọn Fúlàní terrorist wọ́n fẹ́ wá gbé àwọn èèyàn yìí, ṣé wọ́n ti ní re-strategize àwọn plans wọn láti wá ṣiṣẹ́ láabi? ẹ ti polówó ara yín síta kẹṣà ẹ fẹ́ kí wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá wípé ààrẹ ọ̀nà kakanfò ó ń ṣiṣẹ́ takuntakun. àwa mọ èyí tó jò tọ́ ń bẹ̀. fídíò tí wọ́n ṣe interview fún ààrẹ ọ̀nà kakanfò, ó mà sọ wípé ìjọba ilẹ̀ Yorùbá, ìjọba àpapọ̀ mà pè wọ́n o, tí wọ́n bá pè wọ́n, òun ò ní jáde láti protect ọmọ Yorùbá. Tàwa ni àwọn OPC yìí, ta ni wọ́n ń ṣiṣẹ́ fún? nígbà tí olórí wọn ti sọ wípé ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ o, tí wọ́n bá ti pè òun àwọn ò ní jáde láti wá protect ọmọ Yorùbá. fídíò yìí òfegè fídíò ni, òfegè fídíò, nítorí pé ó ti contradict ara wọn. ta làwọn OPC yìí ń ṣiṣẹ́ fún? ṣé Dangote ló gbà wọ́n o, tí wọ́n tó sanwó fún wọn, tó sọ fún owó fáwọn àmọ̀tẹ́kùn, àbí ó sanwó fáwọn ọlọ́pàá àbáwọn OPC kó lọ protect àwọn èyìnbó tí wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú òun ní company òun? ìtumọ̀ fídíò yìí nìyẹn. tó bá jẹ́ pé kì í ṣe àwọn òyìnbó ló ní kó lọ protect ni, tó bá jẹ́ pé àwọn ọmọ Yorùbá ni, ṣé àwọn àmọ̀tẹ́kùn àbáwọn OPC ṣé wọn ó dìde, especially àwọn OPC yìí? ṣé Dangote ti sanwó fún wọn ni? ṣé Dangote sanwó fún OPC ni? nítorí pé iṣẹ́ yìí kì í ṣiṣẹ́ ọwọ́ ààrẹ Ìbà Gani Adams. ìpolówó tí wọ́n wá ń ṣe yìí ṣe ń ṣe fún ọmọ Yorùbá kó lè mọ̀ wípé ẹ̀yin OPC ń ṣiṣẹ́ láàrin àwùjọ Yorùbá ni àbẹ̀wò níbẹ̀. gbogbo eléyìí tá à ń ṣe, tá à ń gbé sórí amóhùnmáwòrán, sórí afẹ́fẹ́, àwọn Fúlàní terrorist àbí Boko Haram àbí bandit yìí wọ́n máa strategize plan wọn ni láti ṣiṣẹ́ láabi. a nídìí láti máa gbé síta kí àwọn èèyàn rí, nítorí pé táwa bá ti rí, àwọn Fúlàní X-Men àbí àwọn agbénipa yìí wọ́n ti máa mọ plan yín. ìjọ tẹ bá ti wá sinmi pé ẹ̀ patrol mọ́, ìjọ náà ló máa wá ṣiṣẹ́ láabi wọn. mo fẹ́ kí gbogbo eléyìí tá à ń ṣe yìí kó jẹ́ eléyìí kó jẹ́ òpin. gbogbo plan tá a bá ti ní nílẹ̀ Yorùbá, tá a bá ti ní láti lọ fi mú àwọn Fúlàní X-Men àbáwọn Boko Haram àbáwọn agbénipa yìí, plan yẹn jẹ́ kó máa wà láàrin wa. plan wa yìí tán bá ti rí, àwọn náà máa lọ jókòó, wọ́n máa lọ tún plan wọn wá lọ reschedule ẹ̀, tó jẹ́ yí pé ìgbà míì tá a bá ti wá relent pé a ṣe patrol mọ́, ìgbà yẹn ló máa wá strike. òun lè máa ń rí tó yẹ pé ìgbà tá a bá ti sọ pé a ṣe patrol mọ́, ìgbà yẹn lè máa rí tí wọ́n máa ń gbé èèyàn. mo fẹ́ ká wọ́wọ́ eléyìí, ká wọ́wọ́ ẹ̀ délẹ̀, kí mo fẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ mọ́. kí gbogbo iṣẹ́ tá a bá ti ń ṣe, ẹ̀yin àmọ̀tẹ́kùn tàbí ẹ̀yin OPC, mi ìmọ̀ OPC tó bá ti Ìbà Gani Adams ni, bóyá tàwọn míì nítorí pé wọ́n sọ pé OPC ti pín sí méjì ọ̀ mẹ́ta, àmọ́ OPC tó ń ṣiṣẹ́ ń bẹ̀.
èyí tó bá jẹ́ tó bá wù tó bá ṣiṣẹ́ tó bá pé APC ti bá Gani Adams ní tó dẹ̀ jẹ́ pé APC reform APC ní ló ń ṣiṣẹ́ yìí ẹ má jẹ́ ká máa gbé síta lórí afẹ́fẹ́ mọ́ ẹ jẹ́ ká wọwọ́ ẹ̀ délẹ̀ ká má ṣerú eléyìí mọ́ nítorí pé àwọn Fúlàní agbénipa yìí wọ́n máa lọ tú èrò wọn pa ìjọ tẹ́ ẹ̀ bá ti wá ṣe patrol yọ̀nà náà máa wá ṣiṣẹ́ láabi wọn. ìyẹn báyẹn àwògedengbe èyí tí mo tún wá mú wá fún yín lónìí tó ṣe gbàǹkangbì ni pé ọ̀nà wo gan láàfin lè gba ilẹ̀ Yorùbá Republic nílẹ̀ Yorùbá nínú Nàìjíríà kí làwọn ọ̀nà yìí tá a lè gbà láti fi gba Yorùbá Republic nínú Nàìjíríà àwọn ọ̀nà yìí ni mo fẹ́ mú wá fún wa tí mo fẹ́ kí gbogbo wa jọ nànà náà ká jọ gbéyẹ̀wò ọ̀nà àkọ́kọ́ ni wípé tá a bá fẹ́ gba Yorùbá Republic nínú Nàìjíríà kì í ṣe nǹkan tó tá a fẹ́ kó di ogun àbí kó di ogun ìtàjẹ̀sílẹ̀ ọ̀nà tá a sì lè gbé gbà ní wípé àwọn olóṣèlú wa yìí a máa gbọ́dọ̀ carry wọn along tá a bá fẹ́ gba Yorùbá Republic àwọn olóṣèlú wa ìṣe a ní láti carry wọn along gbogbo àwọn governors mẹ́fẹ̀ẹ̀fà tó wà nílẹ̀ Yorùbá pátápátá gbogbo wọn ló gbọ́dọ̀ fọwọ́ sí alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni àwọn ọba wa àwọn first class ọba wa wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí irú Ọọ̀ni of Ifẹ̀ àwọn first class ọba nìyẹn ọba Aláàfin Ọ̀yọ́ gbogbo wọn pátápátá wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí bẹ́ẹ̀ ni àwọn èèyàn jàǹkànjàǹkàn nínú ìlú tó jẹ́ wípé wọ́n jẹ́ olórúkọ tó jẹ́ pé wọn ò lè fọwọ́ rọ́ wọn sẹ́rìn ní gbogbo àgbáyé irú àwọn Wọlé Ṣóyínká irú bàbá wa Ọbásanjọ́ gbogbo wọn pátápátá wọ́n gbọ́dọ̀ fọwọ́ sí tí àwọn eléyìí bá lè fọwọ́ sí àti gba òmìnira wa máa easy gan nítorí pé kò sí bá a ṣe fẹ́ gba òmìnira lọ́wọ́ UN tí wọ́n ní consult àwọn people yìí láàṣẹ gbọ́dọ̀ sinmi lórí ọ̀rọ̀ Yorùbá nation Yorùbá Republic a máa bẹ̀rẹ̀ sí polongo gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá gbogbo yín la ké sí wípé kò sọ́nà àbáyọ àfi kí Yorùbá kó kúrò nínú Nàìjíríà Yorùbá nation shall surely stand one day ó dàbọ̀ ó dìgbà kan náà.